pé ìṣẹ̀ṣe mọ́ ọba ti ń dalẹ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ fọ́ba gan ti ń fi mí ìkun a ti ń torí owó a ti ń gbé ẹnu fásẹ́yìn a ti ń torí bígbà ṣe dà a ti ń pa nǹkan àwọn bàbá wa mọ́ a ti ń tẹ àwọn nǹkan bàbá wa lójúmọ́lẹ̀ a ti ń torí ẹwà a ti ń táyé ó sọ a jẹ́ kí ẹni tó tọ́ sí ibì kan kó ṣe àyè ibẹ̀ mọ́. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la rí pé àwọn ọba kan tí wọ́n bá fẹ́ jẹ ọba tán mú wọn gẹ́gẹ́ bí ọmọ oyè gbogbo orò tó yẹ kán ṣe wọ́n á gbà láti ṣe ṣùgbọ́n tí wọ́n bá ti gorí àpèrè tán orin á yí padà pàápàá jùlọ àwọn ọba tó máa ń sábà tàbùkù ìṣẹ̀ṣe káwókù sójú abẹ níkò gbogbo èèyàn ló ti mọ olúwo ọba Rashidi àkànbí tẹ́lú olúwo tilẹ̀ ìwó tó máa ń tàbùkù ìṣẹ̀ṣe gan-an ojú wo lẹ fi wò ó báwo ló ṣe yẹ kó rí bẹ́ẹ̀ kí ni nǹkan tí ẹ lè sọ sí. ṣe é rí ìyẹn níjọ́ tí gbogbo àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ọba kan ń tàbùkù ìṣẹ̀ṣe kínní kankankan èmi kì í fẹ́ dá sí ìdí ni pé gbogbo ayé ló yẹ kó jẹ́ orúkọ ìgbàlódé tí àwọn múnimúni àwọn aláàbò òlù ń jẹ́ sọ́jà láyé lónìí ìyẹn ni pé kó ń kálukú kó ṣe kéne kó sọ ẹnu di bàbá rẹ̀ ibi tó ń kálukú bá gbé àmàlà dé ẹni kó jóde nítorí pé Ọ̀yọ́ lèmi ìṣẹ̀ṣe Ọ̀yọ́ jẹ mí lógún mi ò sọ̀rọ̀ bí ẹlẹ́yàmẹ̀yà àwọn àgbààgbà tó kù nílẹ̀ Ìwó ni kí wọ́n máa sọ̀rọ̀ Ìwó kùdìẹ̀kudiẹ lára àwọn àgbààgbà tí ń bẹ ń Ìwó àti tí ń ṣẹlẹ̀ níbẹ̀ ní ìlú Ọ̀yọ́ tiwa ọba kọba tó bá jẹ lọ́yọ̀ọ́ tí ò sọ pé Ọ̀yọ́ Ọ̀yọ́ òun o tó bá sọ pé Ọ̀yọ́ Ọ̀yọ́ wa ayé ò yẹ ìgbà rẹ̀ ó rọrùn yóò sì ráṣẹ ọba pa ṣùgbọ́n ọba kọba tó bá sọ pé Ọ̀yọ́ mi o èmi ọba ìlú bí o èmi ọba tí kò tẹ̀lé Ọ̀yọ́ Ọ̀yọ́ àwa tó bá pàṣẹ kò ní mú tó bá lù kò ní dún tó bá sókè yóò hagimọ́ lọ́wọ́ nítorí pé Ọ̀yọ́ tá a wà ń bẹ̀ yìí Ọ̀yọ́ wa ni kì í sọ Ọ̀yọ́ ẹnìkan. àwọn kan máa ń sọ pé Ọ̀yọ́ Aláàfin a tún gbọ́ Ọ̀yọ́ wa èwo ni kò tẹ̀lé. ni àwọn èèyàn máa sọ pé Ọ̀yọ́ Aláàfin o ẹ jẹ́ ká sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé Ọ̀yọ́ Aláàfin àwọn tí kò gbọ́n àwọn tí kò mọ̀ràn ni Ọ̀yọ́ wa ni Ọ̀yọ́ gbogbo wa nílẹ̀ Yorùbá kì í sọ Ọ̀yọ́ Aláàfin nìkan. àwọn àgbààgbà tó solé Ọ̀yọ́ ró pọ̀ tí wọ́n jọ ní Ọ̀yọ́ Aláàfin ni wọ́n fi síwájú ni. ilé wa fi wo ti àwọn Fúlàní tó ń ká àwọn èèyàn ilẹ̀ wa tó ń ká wọn mọ́kọ tó dẹ̀ ń pa wọ́n nípakúpa. ibi a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni olóòtú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní sí àgbẹ̀ tẹ́lẹ̀ rí ṣe bá àwọn ọdẹ ni nígbà tí wọn ò lo ogun mọ́ ni wọ́n ń dẹgbó ǹjọ́ dáa kí ọmọ ọdẹ ọmọ ní òkígbẹ́ ǹjọ́ dáa kí àwọn òyàgbẹ́ ọmọ ní òkígbẹ́ ǹjọ́ dáa kí òyàgbẹ́ ọmọ ní asákì ìbọn ǹjẹ́ ó dáa kí òyàgbẹ́ kó tiẹ̀ mọ́ ní nǹkan tá a fi sójú ọgbẹ́ só yẹ kí òyàgbẹ́ kó mọ́ ní oògùn ọ̀wọ̀ ṣé òyàgbẹ́ ó dáa kí òyàgbẹ́ ó mọ́ ní àjàbò bí òyàgbẹ́ ò bá tiẹ̀ ní àfẹ́ẹ̀rí tí ò ní egbé ó ṣàyẹ kí òyàgbẹ́ ó ní nǹkan ìfura nínú ara nítorí pé ọmọkọ́mọ tó bá sọ ilé nù tó sọ ìran rẹ̀ nù ìyà tí kì í jẹ̀ran rẹ̀ yóò jẹ́ ìyà tí ń jẹ wá lónìí ni pé a sọ ìpìlẹ̀ nù nígbà tá a bá rántí ìpìlẹ̀ àwọn baba ńlá wa tàbí ìpìlẹ̀ wa tá a sì ń ṣàmúlò rẹ̀ tàbí tá a padà síbẹ̀ ìyà tí ó jẹ àwọn baba ńlá wa ò ní jẹ wá. èèyàn ni pé tí ó bá jẹ́ pé a tẹ̀lé ìlànà àwọn baba ńlá wa ìyà yẹn ò ní jẹ wá àti ẹ̀gbọ́nù tó ń gbà kan ní ìlú kan tí wọ́n sọ pé àwọn sójà wọ́n wu àwọn ìwà kan nílùú yẹn tí wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀ lóòjọ́ tó sì wù lóòjọ́ tán jẹ́ tó jẹ́ pé aṣọ ń fàyà mọ́ wọn lára ni ǹjẹ́ àti ẹ̀ lè sọ pé a lè rí irú agbára bẹ́ẹ̀ gan ní òde yìí mọ́. ẹ sí olóòtú ọlọ́gbọ̀ọ́gbọ́n làárọ̀ já o ọmọ tí ìyá rẹ̀ tí ọ̀tá kéńgbé ìyá rẹ̀ ń ta nǹkan míì kì í ṣe irú ìlànà yẹn nìkan
ni àwọn baba ńlá wa ń lò láti fi tàbùkù tàbí jẹ aṣebiníyà. Ìlú kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà dáàbò bo nǹkan ìní wọn, dáàbò bo àwọn ọmọ wọn, jẹ aṣebiníyà. Bó ṣe rí nu, àwùjọ yòówù tó bá ti rántí ìpìlẹ̀ rẹ̀ yóò rántí bí a ṣe ń dáàbò bo àwọn baba ńlá rẹ̀. Ìyà tí kò jẹ àwọn baba ńlá rẹ̀ kò sì ní jẹ. Bí nǹkan ṣe wá ń lọ yìí, ṣé àfojúsùn wo ni ẹ ní fún ọjọ́ iwájú ìṣẹ̀ṣe? Ǹjẹ́ ìṣẹ̀ṣe ṣì máa fẹsẹ̀ múlẹ̀ síbẹ̀, àbí ẹ̀sìn àjèjì ò ti máa gba ìṣẹ̀ṣe kúrò lọ́wọ́ wa báyìí? Èé o, èé àrà, Ifá ń gbáyé lọ ẹ̀gbẹ́ rí ọmọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Orin tí mo rùn tó gbó, èèyàn tí mo mọ̀ ó tọ́jà, òṣèré tó ẹnu mi tó kun. Adíá fún Ọmọ́fílé, ọmọ olóró tí kùn yànmọ̀yànmọ̀ lórí aparun. Yóò bímọ yè, kàṣà ìbímọ yè. Ọmọ́fílé, kàṣà ìbímọ yè. Àti ẹ̀yin àti àwa, Èdùmàrè ṣàjẹ́ kọ́mọ wọ́ọ̀yàn jẹ́ ọ̀yanjú, má jẹ́ kọ́mọ tá a bí ọgọ̀ ńgbà kankan. Táwọn ọmọ tá a bí ọba ti gọ̀, ìṣẹ̀ṣe ò lè bàjẹ́. Ìdánilójú sì wà fún wa pé ìṣẹ̀ṣe ó máa gbòòrò káàkiri gbogbo lẹ̀kílẹ̀. Ọ̀nà tí ó wà máa gbà gbòòrò àtọ̀nà tí ó máa tọ̀ nìkan ni òye mi. Ṣùgbọ́n àwọn tó ní ayé, àwọn tó ní àṣẹ ilẹ̀, wọn ò ní jẹ́ kí àṣẹ wọn tán lórílẹ̀. Ẹ wá bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá lẹ́ẹ̀kan sí, kẹ́dẹ̀ bá wa tún fi ẹnu àṣẹ wúre fún gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire pátápátá. Lẹ́ẹ̀kan sí Ìbà Fágbénga Àkòrò ilé mi jẹ́, Ìbà Ọ̀ṣọ̀run awo gbogbo ilẹ̀ Ọ̀yọ́. Àwọn ọba wa tí ń bẹ lórí ìtẹ́ ò ní ṣìṣe, wọn ò mọ̀ ṣe. Àwọn àgbààgbà joyè wọn ò ní ṣìṣe, wọn ò mọ̀ ṣe. Àwọn èèkàn tó ṣòlú kọ̀ọ̀kan ró nílẹ̀ Yorùbá wọn ò ní ṣìṣe, wọn ò mọ̀ ṣe. Àwọn ọmọ wa tá a bí ò ní yọ ọmọ àlè. Elédùmarè yóò jẹ́ kí wọn ó gbọ́n jù wá lọ. Tá a bá ti ń ta yóò mọ jó, tá a bá ti ń lù yóò mọ dún, tá a bá ń sọ òkè kò ní hági mọ́ wa lọ́wọ́ o, kò ní yí wa lọ́wọ́ o. Ogun kò ní kóran Yorùbá lẹ́rú, àní padà sẹ́yìn, a mọ gbòòrò sí ni. Lókè lókè làgbóhùn sókòjòrò, tá a bá fi rin lurin ohun òkè ní fọ̀, ìran Yorùbá lókè láàmú wa. Àṣẹ o.